ikú ṣe lágbára tó kò sóògùn tó lè rí tí ikú ṣe o bí ikú ṣe lágbára tó kò sóògùn tó lè rí tí ikú ṣe o. Gbogbo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkànjàǹkàn ni wọ́n ti ń dárò Chief Kànràn eléyìí tó papòdà tó dẹni àná tó dẹni àgbégbìn èèyàn lánàá ọjọ́ Jímọ̀. Ó lágbára o fẹ́yìn tẹ́ ẹ̀ tí gbọ́ pé Chief Kànràn ti kú. Chief Kànràn òṣèré orí ìtàgé ilé wa ó mà ti papòdà, ó ti jọ́lọ̀ nípè, ó ti dẹni àná, ó tún dojú àlá ká tó lè rẹ̀ ń tó jọ Chief Kànràn. Ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wo YouTube channel wa ni ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button. Ikú aya, ikú ọmọ, ikú ọkọ ìkankan bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Ìyá Jayé Kútì náà ti wá dárò Chief Kànràn. Ó kọ síkànnì ayélujára rẹ̀ ó fi dárò Chief Kànràn eyín ẹ bẹ̀ rí fọ́tò eyín òfọ́nrán òun àti Chief Kànràn níbi tí wọ́n ti jọ lọ sí occasion kan. Ẹ rí i pé ìlẹ̀kẹ̀ làwọn méjèèjì ní wọ́n wà sọ́rùn. Ó wá dárò Chief Kànràn. Kí ló kọ síkànnì ayélujára rẹ̀? Àwùjọ ká náà ni. Ó lágbára o. Ẹ jẹ́ ká gbáyé ṣe rere. Ìyẹn ohun tí ìyá Jayé Kútì kọ. Ó tún dojú àlá, ó dárìnà kò ká tó lè rẹ̀ ń tó jọ Chief Kànràn. Ó dàbọ̀.